Glory, glory, Lord. La 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 la. We give you glory, Lord. Baba Adúpẹ́. Glory, glory, Lord. You are the mighty God. Bẹ́ẹ̀ni. Glory, glory, glory. Àwọn ọ̀tá ti ń túká. Àwọn ọ̀tá ti ń dáràn. Àṣírí ọ̀tá ti tú. Àṣírí ọ̀tá ò bò mọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ròyìn ìgbà ẹbọ tán gbé lọ sí Àkúrẹ́ Mansion tó fa tí olórí Naomi tó fi láǹdì sí hospital tó jẹ́ pé Ọlọ́run ló yọ ọ́ kọ́lọ́run kó tó gbé jáde nínú àìsàn nínú kíní wọ́n ní ó faint tó dẹ̀ collapse Ọlọ́run tó jí dìde àti ìyá kábíyèsí gbogbo wọn náà òun lọ́lọ́run rán láti jí dìde tó fi pe kábíyèsí òun ti rí ìwòsàn ìyá Ọlọ́run rán ìyá rẹ̀ láti wá bá mi ní ojú oorun àtijọ́ yẹn báyìí bó ṣe fò dìde nìyẹn tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa bọ̀ nílé o wọ́n fi discharge ẹ̀ lọ́spítà ẹ rí i pé Ọlọ́run ìyanu ni torí ẹ̀ mo ṣe gbé orin yẹn wọlé pé glory glory Ọlọ́run mighty God lọ́lọ́run wa bẹ́ẹ̀ ni o ẹwọ Mariam wà ńbẹ̀ ṣé mo sọ fún wa pé kábíyèsí fi torí ẹ̀ jáde ó travel ó lọ wá gbogbo ọ̀nà ẹni ohun tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé òun fẹ́ mọ̀ ọ́ torí ẹni tán fi rán wọ́n ní wọn ò rí dáadáa ọkùnrin náà fi rán wọ́n dẹ̀ pé CCTV camera pé kò ṣó ojú òǹtọ̀ ọ̀hún wọn kàn rí pọ́kùnrin ni ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ kan orí ẹ̀ mọ́lẹ̀ wọn kò fẹ́ kán rí òun torí CCTV camera ó mọ̀ pé CCTV camera wà ńbẹ̀ so kábíyèsí tó lọ wádìí at the end of the day wọ́n á bẹ̀rẹ̀ sí ní kà wọ́n bá Mariam wọ́n ní Mariam ló lóòtú bẹ́ẹ̀ ó ti ń kà o Mariam ní wọ́n ní Mariam ló rán bọ̀bọ̀ tó gbé kinní yẹn tó gbé lọ sí Àkúrẹ́ Mansion tó lọ gbé sẹ́nu ọ̀nà géètì Naomi ẹ̀yin èèyàn mi wí kábíyèsí gbogbo action tí kábíyèsí ń take sí ni pé òun ò fẹ́ rí Mariam mọ́ ní sàkání òun ó ní kì í ṣe òun nìkan ó ní jẹ́ kó òun sọ lóòótọ́ òun lòun rán bọ̀bọ̀ yẹn pé bet òun lòun gbà tí wọ́n ṣe ìpàdé ní gbogbo ìpàdé wọn pé wọ́n fẹ́ lọ pa ọ̀tá Naomi pé tí kábíyèsí bá máa lé òun kúrò ní ààfin á jẹ́ pé ó máa lé ìyàwó bàbá ẹ̀ kúrò láàfin torí gbogbo náà jọ ṣèpàdé náà jọ lọ́wọ́ sí wọ́n ní olórí Rónkẹ́ náà lọ́wọ́ sí pé àwọn tó ń lọ́wọ́ sí nìyẹn ṣé Tóbi ò dọ́wọ́ sí ṣá ó dàbí pé gbogbo wọn pátá náà lọ́wọ́ sí bẹ́tẹ̀ mi rò pé olórí kíní ò sí ńbẹ̀ olórí Tèmítọ́pẹ́ ìyẹn ò sí ńbẹ̀ bẹ́tẹ̀ Ashley kíní wọn ò dárúkọ Ashley o bẹ́tẹ̀ tó ń dárúkọ ẹ̀ jù ní ìyàwó bàbá kábíyèsí àti olórí Rónkẹ́ bẹ́tẹ̀ wọ́n á sọ pé òun gangan ni òun mú kíní yẹn lọ sọ́dọ̀ babaláwo dẹ̀ gbé kíní yẹn wá bá òun dẹ̀ wá gbé fún ẹni tóun fi rán pé kó lọ gbé sí ẹnu ọ̀nà Àkúrẹ́ Mansion pé gbogbo èèmù wọn nìyẹn pé wọ́n fẹ́ fi ṣe Naomi léṣe wọ́n ní ibi tí ó wọ̀ sí ní pé ṣe ni kábíyèsí káwọ́ lérí pé àti ìyàwó bàbá òun náà náwó nu ẹbọ tán gbé lọ wọ́n ní kábíyèsí sunkún wọ́n ní kábíyèsí sunkún pẹ̀rẹ̀ ẹ̀yin ò mọ irú ẹkún tí kábíyèsí sùn ó sunkún pé àṣẹ ẹni tó mọ ni ló ń ṣe ni kábíyèsí ò fìgbà kan sọ pé kí ti ìyàwó bàbá ẹ̀ má dáa ó láìkì ìyàwó bàbá ẹ̀ bí ẹyin ojú rẹ̀ láìkẹ̀ bíi pé ìyá òun ni
ẹ dẹ̀ wo ọ̀nà ẹ̀bùrú tí woman yẹn tó ń gbà láti bi kábíyèsí ṣubú, pé nǹkan tó wun kábíyèsí pé kó má wùn mọ́. Ẹ rí i pé Ọlọ́run máa farabalẹ̀ láti dá sẹ̀ríyà fún wọn. Tí kábíyèsí ò bá jáde sọ̀rọ̀ yìí, ṣé ẹ mọ̀ pé bó ṣe máa die down nìyẹn? Although wọ́n máa mọ̀ ọ́n, ṣùgbọ́n kán tó lè mọ̀ ńkọ́, wọ́n máa wádìí. Ìjó tán àbó kù. Nǹkan tá à ń sọ sí ni pé kí ni kábíyèsí, kí ló ń mú àwọn olórí yẹn ṣe ní ààfin? Kí ló ń wá ní sàkání kábíyèsí? Kí ló ń wá ní sàkání? Kí ló ń wá níbi tí kábíyèsí wà? Ṣé kábíyèsí ò mọ̀ pé àwọn pípù yìí pé igi gọgọrọ ni wọ́n? Igi gọgọrọ ni wọ́n. Pé òkèèrè lèèyàn ti ń yẹ̀. Kí ni kábíyèsí yìí fi wọ́n sí àárín méjì ààfin? Ọ̀la pé wọ́n máa lọ, ọ̀túnla pé wọ́n máa lọ. At the end of the day, àwọn náà dẹ̀ tún máa bá láàfin. Àwọn náà dẹ̀ tún máa rí láàfin. Tán tún máa ṣe pọpọ ṣìnṣìn. Wọ́n tún máa bá kábíyèsí máa ṣe one thing or the other. Tó bá pè occasion ńsìn, ẹ máa rí gbogbo wọn ní kọ̀ọ̀kan. Bí kábíyèsí ló invite wọn, bí wọ́n kàn lọ síbẹ̀ láti lọ show ara wọn, ọ̀rọ̀ yóò tiẹ̀ wá yé wa báyìí. Ó ní kábíyèsí wá sọ pé tó wá dùn òun jù, òun mọ̀ pé àwọn olórí yẹn pé wọn ò fẹ́ rere fún òun. Èwo tún ní ti ìyàwó bàbá òun. Although a ti gbọ́ pé ìyàwó bàbá yẹn ti ń ṣiṣẹ́ lórí ìyàwó ẹ̀ o. Ṣé rí pé àwọn oníṣẹ́ ibi? Torí kábíyèsí kàn mọ̀ pé inú òun ò fẹ́, òun ò nínú kíkorò, inú dídùn nínú kábíyèsí gbogbo ìgbà. So ẹni tó bá ṣẹ kábíyèsí, ó máa ń ṣòro fún kábíyèsí láti bínú sóńtàn àti láti retaliate. Tí kábíyèsí bá ti bínú tán báyìí, kẹ́ mọ̀ pé àrá fẹ́ sán. Ṣé rí ṣẹ́ǹsì? Kí ìyàwó bàbá èèyàn kó tún máa lépa èèyàn. Ó máa dùn kábíyèsí. Wọ́n ní kábíyèsí sunkún. Nítorí ti ìyàwó bàbá ẹ̀. Ó mú kábíyèsí láti ro àròjinlẹ̀ pé ìyá òun kọ́, ìyá òun. K'Ọlọ́run má fi ìyà jẹ wá o. Ìyà lára ọmọ, abiyamọ lọ́jọ́ ogún le. Tó bá jẹ́ pé Naomi, ó ní Ọlọ́run dẹ̀ ní Naomi tó ń bá wave gbogbo ogun tó ń bọ̀ lára kábíyèsí, tó ń wave ẹ̀ dànù. Lágbára Kristi, lágbára Ọlọ́run ọba ìyanu, Ọlọ́run máa la ààfin yẹn kọjá. Ó máa la ààfin yẹn kọjá. Gbogbo awuyewuye tá à ń pariwo ní gbogbo ìgbà. Àwa náà la máa yáyọ̀ ayọ̀, a máa yáyọ̀ ṣẹ́gun pé Olúwa ó máa ṣe o. Bẹ́ẹ̀ ló máa rí o. Lágbára Kristi ọba ìyanu. Ó ti rí bẹ́ẹ̀ náà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi dá sí ní comment section. Kẹ́ lè bá mi subscribe. Kẹ́ lè bá mi share. Kẹ́ lè bá mi like. Ẹ ṣé o. Láyọ̀ àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.